ọbẹ̀ tó lùwà mi ti ṣe hàn ṣọkọyọkọ tó mú tún gbọ́ bẹ́ẹ̀ni orí jẹ́ olóyin mọ́mọ́. lẹ́yìn bàbá ní bàbá bàbá ń ẹgbẹ́ níbo sàrè yọ ọkọ̀ fàdílà ọmọ bàrẹ̀ bá dégún. látọ̀ mi bàbá mo dà sí o. bàbá núrẹ́ ni ọmọ àpẹ́kù mọ́ra. bàbá Rashidatu láì bàbá Saidatu bàbá Táírà. ọkọ mi tó Fatima dìde yìí pọ̀ ẹ ṣe o. bàbá mi náà bàbá Fatima tàmí. ẹ farabalẹ̀ a máa gbádùn ara wa lẹ́nu. Adẹnuga olórí ẹgbẹ́ aṣírí kò ṣe ò lọ́rùn ẹ bàbá Rísíkátù bàbá Núrà. ohun bàbá òṣèré láti dá màtúmẹ̀ tó ń kọrin lẹ́nu. àwọn sì lè mọ́tò eku tó dùbò ọlọ́gbọ̀ àrọ̀rùn. Lámìnà ní balógun ẹgbẹ́ o bàbá Lukman Miyeto bàbá Akeem bàbá Basira. ẹgbẹ́ gbọ́gba níyì ní Òdògolú òun láti mú lé nílẹ̀ ní bàbá ti bẹ̀rẹ̀ lẹ́nu lórí fàájì òpèsè lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wà ilé wa ibẹ̀ láti mú lé ní bàbá Gani àgbà farabalẹ̀ ọ̀rọ̀ yẹn ò ní pọ̀jù lé ní a máa mí sí gidi gan ni a máa dòdògbolú a máa déjẹ̀bù ayé pé a máa dé kọ̀tún ìlú Kwara a máa lọ káàkiri bàbá Gani àgbà ẹja gbádùn bàbá. kèmí agbádùn ní tiyẹ Yunusa ó ti di aláṣejù omi ń gbóná bàbá Sàfúrátù bàbá àdìyá bàbá ṣeré fàtó bàbá Fáwùsà bàbá wọn ṣe lámì. dàrẹ́tọ̀ ẹgbẹ́ wọn ni Olú Ìtìrẹ́ Kàsáhùn ọjọ́ ńlá ní Jímọ̀ bàbá Àìrá. bàbá Mọ̀yìnà bàbá Ṣàmùsídíìnì gbogbo àti ń bára àdúgbò ẹ̀yin lẹ́ ń torí ọmọ tí yóò sùn wọ́n ṣe. Adéfowópè lára ẹgbẹ́ bàbá Nusiratu bàbá Aláyéńgbá bàbá Adésínà àrẹ̀mọ bá mo kíyà ẹ̀ bá kárí ọ̀tún ẹgbẹ́ bàbá Ṣakírátù bàbá Fáwùsà Fákọ̀yà bàbá Fásilátù mi. ewé ńlá ní Sẹ́ríkì ẹgbẹ́ bàbá náà jí mọ́tò bó sáré bàbá Fáwùsà bàbá Musibau bàbá Èdò bàbá Dùn bèbí bàbá Alábàkóso méjì ọgọ́rí òkun. tírẹ́sọ̀rà ẹgbẹ́ wọn ní Agúnbíyadé Síyákà bàbá Búkírà bàbá Ṣàmùsì bàbá Musa báwa kí n káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí ẹ fẹ́ràn ètò tí ẹ pé káàkiri àgbáńlá ayé ilẹ̀ tí ń sọ pé ètò yìí ẹ ń gbádùn ẹ̀ gidi ká dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ olólùfẹ́ wa kí ní fàájì òpin ẹ̀sìn lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ètò tó jẹ́ wípé a máa ń padà sẹ́yìn gbogbo àwọn iṣẹ́ takuntakun táwọn bàbá wa ti ṣe a máa ń gbé wá káwa bàbá káwa màmá káwa ọ̀dọ́ kí a lè gbádùn ẹ̀ gidi gan. àtúntì délé ní bàbá Gani àgbà bàbá àgbàlagbà pátápátá kí Ọlọ́run bá mi fọ̀rọ̀ jẹ́ bàbá wa Haruna Ìṣọ̀lá ṣe mọ̀ kí bàbá gboyè lọ́wọ́ ìjọba bàbá gboyè MON fún iṣẹ́ tó ti ṣe ẹni iṣẹ́ ẹgbẹ́ yẹn ń ṣe nǹkan kékeré àwọn olórin tó gbá ọ̀pọ̀ àmọ́ kéèyàn tó lè gboyè MON látọwọ́ ìjọba kan mọ̀ pé olórin ńlá ni kọ́nà bá mi fọ̀rọ̀ tẹ̀wọ̀n akẹ́ ọmọ wọn náà Musiliu Haruna Ìṣọ̀lá tọ́wọ́n náà ṣiṣẹ́ takuntakun tọ́wọ́n náà ń gbá pàlà káàkiri àkí wọn kò ní bàjẹ́ ẹ̀gbọ́n wa náà ni wọ́n ara wa ni wọ́n mo kí yín ẹ̀gbọ́n mi ẹ̀lẹ́nìfẹ́ káàkiri ẹtí wọ̀nyí tẹ̀wọ̀n lórí StarTimes akínyín káàkiri Ìbàdàn Òṣogbo Ifẹ̀ Ìlọrin káàkiri akínyín ẹ̀ ń jẹ́ pé orí ẹ̀rọ ayélujára náà ní YouTube
YouTube Instagram Facebook akínyìn náà èjìrẹ́ wà ń bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bó ṣe ń lọ láwálé wà ń bí adúró gbọ̀ngbọ̀n àbúrò mi sọ́nà yẹn bá sọ wà ń bí nígbà tí ìrókò làwa àwa dúró gbọ̀ngbọ̀n àwọn eléyìí àwo tó kìíní tó ti pẹ́ Àdìsá Aláago lórúkọ àwọn ilé Àdìsá Aláago àwọn tó ti pẹ́ ẹ̀yìn bàbá ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ nǹkan tẹ bá mọ̀ ń pa àwo yìí ẹ jẹ́ àmọ́ tó ráwò mọ̀ àwa kàn ń mú jáde a kàn ń ṣe kí ni à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbè ká fi gbádùn àmọ́ nǹkan tẹ bá mọ̀ ń pa kí ni ẹpisódì WhatsApp kẹsẹ̀ ń dẹ̀ sí wa kẹjẹ́ àmọ́ ń bẹ̀ kò ní bàjẹ́ akin. ìrọ̀ àìkò ní ilé iṣẹ́. ẹ jẹ́ ká rántí ìkan nínú ẹgbẹ́ ìgbọ̀bà níyì torí kọjá Olúwa bọ̀rún kẹ́. Ògèdèǹgbé agbógun kòrò Ìṣọ̀lá Johnson bàbá Goríọlá. ilé tó fi sílẹ̀ má dòbò àmì yàrá rí. ibi tí bàbá wà báyìí ni ẹgbẹ́ Gbọ́baníyì ní Òdògbolú ní bàbá mú àwọn àgbàlagbà yẹn wọ́n ń fi ara balẹ̀ wọ́n fi ń kọrin bàbá mú látòkè bàbá dẹ̀ mú délẹ̀ gbọ̀wọ́ president gbogbo wọn pátápátá bàbá mú ń bí àmọ́ bóyá wọn dẹ́ wà ní ẹgbẹ́ yẹn àmọ́ bóyá ẹ̀ sì wà láyé o bóyá ọmọ yín ló ń wò wá ló ń gbọ́ wá báyìí akínyín tó bá dẹ̀ gbé bóyá pé tíjọ́ náà ń pè náà ní kọ́lọ́mbà àmọ̀fọ̀rọ̀ kẹyìn ẹgbẹ́ Gbọ́baníyì lélẹ̀ lódògbolú ibẹ̀ láti bẹ̀rẹ̀ dé ní lórí fàájì òbí ọ̀sẹ̀ lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa àṣà wa gangan lélẹ̀ èdè wa gangan lélẹ̀ àdàṣe kí ni àgọ́dọ̀ mú wá fún yín. èjìrẹ́ wà bí dáwálé wà bí ẹ máa gbádùn ẹ lọ sí Àdìsá Aláago lélẹ̀ Àdìsá Aláago ọmọ Ìkọ̀tún ní Kwara a sì máa dé Ìgbónà lẹ́ni náà ni ẹ farabalẹ̀ ẹ ra máa gbádùn ẹ má mì sí jùjù kára máa mú lọ ni àwa ń bí. níbi tó yù ẹgbẹ́ wọn a ò mọ o ìlàyé bàbá lókè ọ̀ níbi tó jù. bàbá níbi tó jù Ọlọ́run àmọ́ ibikíbi tó jù máa fi ìṣọ́ ẹ̀ máa fi ṣọ́ wa àmọ́ ibi tó jù bàbá wa àmọ́ ibikíbi tó jù bàbá àmọ́kójú yín tẹ̀ kárí káàkiri ẹjọ́ tó rọ́lẹ̀ máa fi ìṣọ́ ẹ̀ máa fi ṣọ́ wa ó ní bàbá ń kàn bí. ọmọ ìgbẹ̀yìn ká má pàdánù òkè lọ́wọ́ ẹ̀bùn gbogbo wa. ibi tó ju ẹgbẹ́ wa ò mọ́ ìlàyé bàbá lókè. ibi tó ju ẹgbẹ́ wa ò mọ́ torí ọwọ́ ẹ̀bùn gbogbo wa. ẹ ṣàmì àdúrà. Olúwa ọba tí ń fọlá ṣiṣẹ́. Olúwa ọba tí ń fọlá ṣiṣẹ́. Ṣàrántí ọwọ́ ẹ̀ fún wa lákọ̀ọ́lù obìnrin láàyè. Àmì ká má dàrí. Àmì ká má dàrí bó ṣe o. Bàbá rìn níjà ibi ń pọ̀ náà. Àmì ẹ̀ pọ̀ ká má rìn jọ ibi ń pọ̀ náà. Àmì ẹ̀ pọ̀, àmì ẹ̀ pọ̀, àmì ẹ̀ pọ̀. Ládàgbé ìgbéko orí ni kú alábàáhùn. Àìsọ̀rọ̀ ní mẹ́nu dọ̀tí. Ọ̀rọ̀ gbèrò òjòrà bíjì ọ̀gẹ̀dẹ̀ láyé ń bí. Ṣọkọyọkọtọ mo tún gbọ́ bẹ́ẹ̀ dídùn dé o ọbẹ̀ tó lùwà mi ti ṣe o ṣọkọyọkọtọ mo tún gbọ́ bẹ́ẹ̀ dídùn dé orin jẹ́ olóyin mọ́mọ́. Bàbá ní ṣọkọtọ yọkọtọ wọn tún ti gbèdé orin olóyin mọ́mọ́ orin tó dùn tó láàrin ọ̀nà wọn ti gbèdé ní bàbá ń fowó là ń kó jẹ lẹ́yìn bàbá yín màmá inú yín dùn ẹ kò ní bàjẹ́ nǹkan tó ètò tó dálé lórí nìyẹn ẹ gbádùn ẹ máa mí sí. orin jẹ́ olóyin mọ́mọ́ ṣọkọyọkọtọ mo tún gbọ́ bẹ́ẹ̀ dídùn dé ọbẹ̀ lolúwa mi ti ṣe ṣọkọyọkọtọ mo tún gbọ́ bẹ́ẹ̀ dídùn orin jẹ́ olóyin mọ́mọ́. ẹgbẹ́ ìníkọ̀bí ilẹ̀ ó ti ṣe ẹgbẹ́ ìníkọ̀bí ilẹ̀ ó ti ṣe Jàǹkùlùbọ̀ ẹsẹ̀ méjì lókè lẹ́lẹ́ méjì lókè lẹ́lẹ́ o Jàǹkùlùbọ̀ ẹsẹ̀ méjì lókè lẹ́lẹ́ ẹran tó fẹ́ ṣálá. Gẹ́gẹ́ bá ṣe máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ pé gbogbo ètò tí à ń pò pọ̀ ní orí amóhùnmáwòrán nígbà tó dà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa wà tí wọ́n ń wo orí Startimes jẹ́ pé bóyá òkè òkun lọ́wọ́ àtọ́wà ń bẹ̀ a ti ní kò sí fòyà rárá lórí fóònù yìí tẹ dìmú bẹ́ẹ̀ torí mọ̀ gbogbo yín náà ní ẹni fóònù torí pé ẹ máa ń sẹ́ndì mẹ́sẹ̀sì oríṣiríṣi nǹkan ẹ tẹ́ síbẹ̀ fàájì òpin ọ̀sẹ̀ gbogbo yìí Èjìrẹ́ àti Dáwálé ti pò pọ̀ ó kún bẹ́ẹ̀ tá à ń tẹ̀lé máa ń fẹ́ nùkà
láti mú káàkiri bàbá Ọ̀làdọ̀wọ̀ káàkiri ẹ tẹ̀ síbẹ̀ fàájì òpin ọ̀sẹ̀ tẹ́ bá ti tẹ̀ sí á gbé wá fún yín tẹ̀ tó dẹ̀ tẹ́ ẹ̀ bá wò lórí amóhùnmáwòrán nígbà tí ẹ lè wò lóru ẹ tẹ̀ síbẹ̀ ẹ fàájì ó kún bẹ̀ gidigidi gan kò sí rẹ̀ ń bì kankan àwa náà là ń pò pọ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá wò lórí StarTimes ẹ lè wò lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin àti akínyìn ìgbà ẹ̀yin bàbá wa tẹ́ ti pẹ́ ń bẹ̀ yẹn náà nǹkan tẹ́ bá mọ̀ ń pa owó yìí ẹ fi síbẹ̀ ẹ kúkú máa ń gbádùn lórí YouTube ẹ fi sí káà náà kọ́gbọ́n káà náà tún ní ẹyọ kan àbí méjì dùnú bẹ̀. Àdìsá aláàgọ́ lélẹ̀ tí bàbá wa Haruna Ìṣọ̀lá kọ́nà bá mi fọ̀rọ̀ gẹ́wọ̀n. Màmá dé kì í tán ọ̀run rere fún wọn ní ìràdúrà. Màmá dé kì í tán ọ̀run rere fún wọn ní ìràdúrà. Màmá Yusuf wọ́n bẹ̀ láwọ̀ àtọ̀pọ̀ fọwọ́ rọrí tó ọmọ rere tójú ṣẹ̀yìndé nìyàn. Ọmọ ẹni ni ó ṣẹ̀yìndé ní lọ́jọ́ abákúlá ẹ̀rí. Ọbẹ̀ làwọn ń tọrọ fún wọn. Àmọ́ bóyá lára gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n bá bàbá wa ṣiṣẹ́ ń gbà ayé bàbá wa bóyá ó lùlù fún wọn ni bóyá ó gbéni fún wọn ni bóyá ó súnmọ́ wọn ni bóyá ó wà lágbo wọn rí ni bóyá ó tán mọ́ wọn ni tó tàníyàn tó lè tún sọ fún wa nípa bàbá wa Haruna Ìṣọ̀lá nítorí ọlọ́ọ̀ kàn sí wa lórí WhatsApp yẹn torí lóòótọ́ bàbá wa wọ́n ti ṣaláìsí àmọ́ iṣẹ́ tó ṣe kò lè parun láyéláyé ẹ̀rí pé a ti gbégbésẹ̀ nípa àwọn nǹkan nípa bàbá wa Àyìnlá Ọmọwúrà Eégúnmọ̀gájí a fẹ́ ṣe nípa ti bàbá Haruna Ìṣọ̀lá náà a sì máa lọ bá ọmọ wọn náà ẹ̀gbọ́n wa Musili àmọ́ ẹ̀gbọ́n ń po oríṣiríṣi kan lọ́gbà sóògùn sáyè báyìí àmọ́ ẹ̀yin náà bójú nílùú tẹ́ bá tà súnmọ́ wọn ẹ gbé síbẹ̀ tẹ́ bá ti ní nǹkan tẹ́ mọ̀ ń pa bàbá tẹ́ tẹ́lẹ̀ sọ kọ́ wọn aráyé káàkiri náà kò jẹ́ ẹ jẹ́ àmọ́ àwa bá yín nǹkan táwa wà lórí táwa dúró lé gangan nìyẹn nígbà tí ń bì akínyìn. Àtàmúsà alámú ẹlẹ́rán àgbèrè lẹ́yẹ ń ké kò lè rómìnú àgbọn bùbọ̀hún. Ẹgbẹ́ bọ́mọdé òkú wọn nílùú Òṣogbo ọlọ́lá ni wọ́n pátápátá. Ẹ màmá ṣeun sálù àríkà ẹgbẹ́ bọ́mọdé òkú. Ara tó ń yín kẹ́mi yá dá lójú owó. Kílẹ̀ ò ní yọ sí mi yẹ kí bẹ́ẹ̀ kó mi yá rí. Ara tó ń yín kẹ́mi yá dá lójú owó. Kílẹ̀ ò ní yọ sí mi yẹ kí bẹ́ẹ̀ kó mi yá rí. Bẹ́ẹ̀ ló ń rí àwa ti mọ bọ́mọdé òkú ìlú Òṣogbo gbogbo wọn ló dúró re ẹ̀kú rẹ̀ kankan ò sí níbẹ̀. Wọ́n dìjọ ń ranra wọn lọ́wọ́ níṣojú ẹkùn akọkílájà mi àríṣe bẹ́ẹ̀rin bá dé màálù wá sápamọ́ ni o òkè gájòkè bọ́mọdé òkú gbájú wọn lọ òwe ọ̀tá akànmí àrùn lásán ẹgbẹ́ bọ́mọdé òkú wọn nílùú Òṣogbo ọlọ́lá ni wọ́n pátá. àti wà lóṣogbo bá ẹgbẹ́ gbọ́mọdé òkú akí gbogbo yín pátápátá ẹni pé káàkiri la máa lọ Òṣogbo láwà fẹ́yìn tó Òṣogbo akíyín ẹ̀ tó lè fẹ́ wa káàkiri ẹ̀mẹ̀tì máa ń ṣe ẹ̀fọ́ ránṣẹ́ àti wà lọ́dọ̀ yín báyìí bàbá Haruna Ìṣọ̀lá bá ń fún yín lọ́wọ́ ẹgbẹ́ gbọ́mọdé òkú akíyín ẹ máa gbádùn ẹ̀ láṣìwá bí fàájì òpin ọ̀sẹ̀ náà ni kò sí nǹkan kan. tiwa ni lágòrìgòdò òun ni bàbá ẹnìkan mi
Gbàdámọ́sí Àdìsá ẹ ṣe àdúpẹ́ ọjọ́. Àjọṣe wa ò má ní bàjẹ́ lọ́lá Olúwa. Ẹ ṣe Gbàdámọ́sí Àdìsá àdúpẹ́ ọjọ́. Àjọṣe wa ò má ní bàjẹ́ lọ́lá Olúwa. Ibi tí ẹ ń gbà fi ń rówó kò ní kí Gbàdámọ́sí ẹ ṣe púpọ̀. Àdìsá Aláàgó Salon ló ti ń pawó. Bàbá ní Àdìsá Aláàgó Sierra Leone fẹ́yìn tẹ̀ ń bá gbọ́ Sierra Leone ló ti ń pawó. A ti wà nílùú Ìkọ̀tún báyìí. Àdìsá Aláàgó ọmọ Ìkọ̀tún náà nílùú Kwara Akin gbogbo ará Ìkọ̀tún Akin yín kábíyèsí ìlú Ìkọ̀tún bàbá tèmi ni mo kí yín bàbá kò ní bàjẹ́ kádó pẹ́ lórí kí bàtó pẹ́ lẹ́sẹ̀. Àdìsá Aláàgó lélẹ̀ báyìí tí bàbá wa wà níbẹ̀ báyìí tí bàbá wa ń kì báyìí. Ọmọ Ìkọ̀tún ni wọ́n nílùú Kwara ẹ̀yin ti gbóònà pátápátá Akin yín o ẹ máa gbádùn ẹ lọ. Ìbùkún odò àṣà ti yọba omi àbáwá a ò ní ilẹ̀ láéláé. Tó bá ṣe ní lóore ṣe ló yẹ kí a dúpẹ́. Àdìsá ayé wa ò má dùn àrọ̀wọ̀ ìyóyà wọn lẹ́nu. Ìbùkún odò àṣà ti yọba omi àbáwá a ò ní ilẹ̀ láéláé. Kọ́tẹ́ mi fi gbádùn bàbá wa ń gbà ẹni pé kò sí nǹkan tí wọ́n lè fi porúkọ àwo nǹkan tó bá ti wù wọ́n ni tó bá wọ́n akọ̀ǹtà fún àwo olórúkọ tó bá wọ́n ẹgbẹ́ lè Àdìsá Aláàgó olórúkọ àwo yẹn Ọlọ́run fún oníkẹ́ gbé. Sàláù Àlàó tó dọ̀dọ̀ gbé. Sàláù Àlàó tó dọ̀dọ̀ gbé. ọmọ Àlàájá Sàlámọ́tù mi. ọmọ Àlàájá Sàlámọ́tù mi. ọmọ Adétutù Àjíkẹ́ Adé. ọmọ Adétutù Àjíkẹ́ Adé. Ìlú Ìkọ̀tún ni wọ́n ti bí ẹ lágbolé onídùú. Àdìsá Aláàgó bí mo dé Kwara màmí àrántí. Kwara ni bàbá wa bá yín sí bàbá tí ń kí Àdìsá Aláàgó nílùú Kwara ọmọ Ìkọ̀tún ni wọ́n gẹ́gẹ́ mi sọ kábíyèsí ìlú Ìkọ̀tún mo kí yín bàbá mi kò ní bàjẹ́ ká dúpẹ́ lórí bàbá ọmọ yín kí yín bí yìí Àdìsá Aláàgó lórúkọ àwo tá à ń múlẹ̀ ní Àdìsá Aláàgó ni bàbá Arúnà Ìṣọ̀lá wọn kí ẹ rí pé ó wọnú ra wọn ni fàájì ògbẹ̀sùn náà lè ti lè kó jẹ lórí nígbàtí ẹ máa gbádùn. Àdìsá o ẹ ṣe Àdìsá Aláàgó ọkọ àjàrà tó ẹ ṣe Àdìsá àjàrà tó ní Àṣàbí ẹ ṣe Àdìsá Aláàgó ọkọ Àlàájá ẹ ṣe Àdìsá Àlàájá ṣẹ̀rí Fàtúmí o ẹ ṣe Àdìsá ṣẹ̀rí àmọ́ bí ọjọ́ ẹ ṣe Àdìsá Aláàgó Àdìsá o ẹ ṣe Àdìsá Aláàgó bàbá Mùtáírù ẹ ṣe Àdìsá Mùtáírù lárẹ̀wájú ẹ ṣe Àdìsá Aláàgó bàbá Ráfàtù ẹ ṣe Àdìsá Aláàgó Ráfàtù Àbẹ̀ní o ẹ ṣe Àdìsá Aláàgó. Ìlú Ìkọ̀tún ni wọ́n ti bí ẹ lágbolé onílò Àdìsá Aláàgó bí mo dé Kwara màmí àrántí. ẹ̀yin tí nígbà tí Kwara Akin Abíọ́dún Kẹ́hìndé Phillips Akin ìlú mọ̀ọ́ká káàkiri Akin àti gbogbo ọ̀rẹ́ tẹ́jọ́ ń púpọ̀ bẹ́ẹ̀ náà tẹ́ ẹ̀ mú wá gbogbo iṣẹ́ àtàtà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Akin ẹ̀yin ti Kwara nìyẹn kò ní báyìí àwọn àti ètò ń ṣe kí ni à ń kí yín ẹ̀yin ti Ìbàdàn náà Akin yín káàkiri ẹ̀yin tó ṣogbo Akin yín náà ẹ jẹ́ agbádùn eléyìí díẹ̀ torí pé mo fẹ́ kí mo sọ fún Láwálé kẹ́ra gbádùn ẹ̀ lọ dáadáa sí kí má mi fẹ́ wọlé jáde kẹ́yìn bàbá wa lè farabalẹ̀ ṣe ká tó wá ríra ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ gbádùn ẹ̀ díẹ̀ sí. Ègbé ni bọ́mọ tó mọ́ bàbá ẹ̀ lójú. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú ìyá ẹ̀ ló dá. Ìṣìnà ní Fálágídí tó ń lérí bóun mi yábọ̀ bàjá. Ẹni fojú dọ̀bà àwòwò àwò lẹ́múlẹ́mú. Ìmọ̀ràn rẹ tí bàbá ń fáwọ̀ ọ̀dọ́ ń bí ìmọ̀ràn rẹ ẹ jẹ́ àkójẹ kàmùsọ́wò tí ká má fi jòkèlè bàbá ń gbàwọ̀ ọ̀dọ́ mọ̀ràn bí. Ọ̀rọ̀ ajẹ́ kó máa dún bó ti ń dùn ẹ̀yìn ara bí. wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀. ń ṣe làwòdì ń fa bọ́lọ̀ ń fẹ́ gan ni Olúwa. Ibi tí ó kò dé kò yé mi o òjé ni wọ́n yọ àkìrí wọn. Wọ́n sáré kìdí ọwọ́ òtó wọ́n bẹ̀rẹ̀ ọwọ́ òtó bẹ̀kàn yẹ má pàkó irọ́ ńlá. ó jẹ́ rántí bàbá Adéwọlé onílò ọ̀là kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ kẹ́ bàbá èmi mẹ́rin tó ń lo ilé iṣẹ́ àwọn. Wọ́n bọ́lọ̀ ń fẹ́ gan ẹni ni. tó bá mọ̀ kẹ́ sọ. Ibi tí ó kò dé kò yé mi o òjé ni wọ́n yọ àkìrí wọn. Wọ́n dúró títí ọwọ́ òtó wọ́n bẹ̀rẹ̀ ọwọ́ òtó bẹ̀kàn yẹ má pàkó irọ́ ńlá.
ihun tẹ ò lè bá tí ẹjọ́ ń lé. ihun tẹ ò lè bá tí ẹjọ́ ń lé. tó ń yọ wọn lẹ́nu táyé ò fẹ́ tí wọ́n. tó ń yọ wọn lẹ́nu táyé ò fẹ́ tí wọ́n. káyé má pa wá tì ní aṣọ tó gbó. káyé má pa wá tì ní aṣọ tó gbó. káyé má kọ̀ tì wá ẹja mi yá jẹ́. káwa má kọ̀ táyé ẹja mi yá jẹ́. ó dijọ́ àtẹ̀wọ́ kájọ ọ̀run kíyẹ torí di òkun. ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé. ó yá gbèdé ṣé o mọ̀rú àwa ẹ̀ la mo lè tún gbé. gbé orin tuntun. ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé. Arúnà Ìṣọ̀lá gbórin tuntun dé o. ṣé o mọ̀rú ẹ̀ mo tún tí gbé. a bá ní kárò lẹ́jọ́ ọmọ onílẹ̀ yóò jàre àìlàní púpọ̀ lẹ́hàn mo tún gbé dé. ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé dé. yẹ́sìkẹ́ ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé dé. tààbò gbọ́ mi. ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé dé. mo dá dúró náà ẹ̀yin ará. àwọn bàbá ti kó ní gidi ẹni bàbá fún wa bẹ́ẹ̀ lámbà ni bàbá fún wa bàbá ní ṣòwò mọ́rú ẹ̀ wọ́n tún ti gbé dé yẹ́sìkẹ́ kò sí nǹkan táwọn ọ̀dọ́ tá à ń kọ́ sí wọn bàbá wa ti kọ́ tipẹ́tipẹ́ gbogbo iṣẹ́ táwa ń ṣe yálò ní fújì yálò ní jùjú yálò ní kíni àwọn náà lọ tẹ ẹlẹ́gbẹ́dọ̀ bá fún wọn bàbá ní ṣòwò mọ́rú ẹ̀ wọ́n tún gbé dé ẹkú èmi jẹ díẹ̀ sí àmọ́ láwálá sì jẹ́ kẹ́ gbádùn àwọn èyí díẹ̀ sí. ìṣòwò ló tún mi àgbọ̀. ẹ̀rí abẹ́ lórí dòdò ń ṣẹ́nu wúyẹ́wúyẹ́ kí ló mi á sọ. wọ́n jí wa lórin ká máa wò wọ́n. wọn ò lè jí wa lóhùn ẹnu tí a fi ń kọrin fáráyé gbọ́. Arúnà Ìṣọ̀lá gbóhùn dídùn dé o. ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé dé. ọ̀rọ̀ ní ṣé o mọ̀rú ẹ̀ àwa la lè gbé orin tuntun ní. ṣé o mọ̀rú àárín yín lágbára lọ́dọ̀ ẹ̀sẹ̀ tó ń gbé ìjìnlẹ̀ láwálé Sunday Ayọ̀ bá sàn fàájì òpin ọ̀sẹ̀. olóhùn mi lẹ́nu. ṣé o mọ̀rú ẹ̀ mo tún gbé dé. ẹ dúró náà ẹ̀yin ará bí. ẹ̀yin ìsọ̀wọ́ ẹni kọpí ajórin kọ́ ọ ẹ wá dúró. yàtọ̀ sáwọn majority olórin tó ń fẹ́ di wa. ẹ̀yin ọmọ sánsán bíi owó. gbogbo ìsọ̀wọ́ onífàájì àmọ́ra wa ká má purọ́. ọ̀rọ̀ wo ló dídí máa sọ tó máa nítumọ̀ létí aráyé. ara wọn náà ń gbé àwa ti mọ̀ àwa ti mọ̀. ẹ sábà òye wo bí dínà orin mi àjò lọ. fúnra wọn náà fọwọ́ ara wọn fúnra wọn lóògùn jẹ. báyọ̀ ń bẹ̀lẹ̀ gbàgbé náà kárí. báyọ̀ ń bẹ̀lẹ̀ gbàgbé náà kárí. tó bá fojú dèrè ìyá ni ó fi jẹ. tó bá fojú dèrè ìyá ni ó fi jẹ. tìǹà ẹ̀ lèrè mi àgbé jẹ. tìǹà ẹ̀ lèrè mi àgbé jẹ. àti ní kìyẹ màmá ṣe o. ìka òsùn wọn ṣe tán ó dáa pọn. wọn ò mọ bí tán mi àṣà sí. kíni kálukú lọ lọ́dẹ́kun àyọ́nú sọ. ìtẹríba ló yẹ fájú nílọ. ẹni fẹ́ darúgbó mo fẹ̀kẹ̀ mọ́ kò ní gbọ́ pa arúgbó sọnù lóde. ẹni ní àpẹ́ ni mo ń sọ òun láti tẹríba fájú nílọ àtàrà wájú. ẹni bá pààrà wájú lé. tonítọ̀ ń wá mi àbọ̀ sí bọ́mọdé fojú dàgbà ó ń ṣera ẹni. ìgbẹ̀yìn lójú jẹ́ gbọ́ mi lójú fàfẹ́wé ẹ̀kọ́ ẹni bá ṣubú parí ijó.